The transition documents are going to be handed over to the President-elect now by President Muhammadu Buhari. Sakisaki ti dadi o. Asiwaju Bola Ahmed Tinubu ti gba igi ìrèlè lọ́wọ́ Buhari, bẹ́ẹ̀ ló tún gba àwọn ìwé kan banku bayii lórí ohun tí èèyàn fi darí Nàìjíríà ní gẹ́gẹ́ bí olórí. Sakisaki ti dadi gbogbo ohun gbogbo hennn wọn kò ní gbé e fún, ìbò kò ní wáyé, fidihee ló máa padà já sí, a máa dàrú ni, wọ́n máa bàá jẹ́ ni. Ọba Allahuraabi ti sọ pé ìran burúkú àlá burúkú kò ní ṣẹ lórí Nàìjíríà yìí. Bẹ́ẹ̀ ni Buhari ń palẹ̀mọ́ gidigidi o. Ó sì jọ pé ọkùnrin Fúlàní ọmọ Daura yìí kò tiẹ̀ fẹ́ lo ọjọ́ kan ṣoṣo péré mọ́ nínú Aso Rock, níṣẹ́ ló ń ṣẹ́wọ́ sí ọkọ̀ Olúrẹ̀mí gidigidi kó tètè wá gba kinní ọ̀hún. Bẹ́ẹ̀ ló sì ti gbé e fún un. Báwo ló ṣe gbé e fún un? Ẹ wo fídíò yìí. Bó tẹ̀ jẹ́ pé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí gan-an fẹ́ ṣẹ̀yẹ ńlá nílùú Àbújá, ṣùgbọ́n o Bọ́lá Tinubu atẹ́gùn àkànbí ọmọ olódòdẹ ó ti ń fẹ́ sí wa lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà. Yeah. Yes, it's all going to be done there. Oh, everything together. Oh, okay. So the next thing you are doing is to invite the president. The transition documents are going to be handed over to the President-elect now by President Muhammadu Buhari. Then you have the baton of service, which President Buhari will also hand over to the President-elect, Bola Ahmed Tinubu. Sakisaki ti dadi o. Asiwaju Bola Ahmed Tinubu ti gba igi ìrèlè lọ́wọ́ Buhari o. Bẹ́ẹ̀ ló tún gba àwọn ìwé kan banku bayii lórí lára ohun tí èèyàn fi darí Nàìjíríà ní gẹ́gẹ́ bí olórí. Sakisaki ti dadi gbogbo ohun gbogbo hennn gbogbo ọkọ̀ ní gbé e fún, ó máa padà di ìjọba fidihee ni. Sakisaki ti dadi gbogbo ohun gbogbo hennn wọn ò ní gbé e fún, ìbò ní wáyé, ìjọba fidihee ló máa padà já sí, a máa dàrú ni, wọ́n á bàá jẹ́ ni. Ọba Allahuraabi ti sọ pé ìran burúkú kan báyìí kò ní ṣẹlẹ̀ lórí Nàìjíríà.